Òṣùpá ò ní lọ́kàn láti fi ọlọ́pàá gbé Portable láti ilẹ̀ o. Ó ní ká fi ilẹ̀ pé ọmọ òun ni. Àwọn olólùfẹ́ Saheed Òṣùpá sọ̀rọ̀ sókè. Ọ̀kan nínú àwọn olólùfẹ́ àti alátìlẹyìn gbajúgbajà olórin Fújì tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ni Saheed Òkúnọlá tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Saheed Òṣùpá tí àwọn olólùfẹ́ rẹ̀ tó máa ń pè ní ọba orin àbí Mátàgbàmọ́lẹ̀ kínní ti jáde láti túbọ̀ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ bí Saheed Òṣùpá ṣe mú ẹjọ́ Portable lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tó sì tú àṣírí bí wọ́n ṣe gbìyànjú láti yanjú ọ̀rọ̀ yìí ní tùbínùbí ṣùgbọ́n tí gbajúmọ̀ olórin ilẹ̀ wa ní tí kò sẹ́ni tí ó lè bú tàbí ta àbùkù bá Habib Òkìkíọlá Badmus tí gbogbo èèyàn mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí tó tún máa ń pèrè ẹ̀ ní wèrè olórin kọjálẹ̀ láti fún wọn láàyè àti parí ọ̀rọ̀ náà. Ó ní agbẹjọ́rò àwọn olólùfẹ́ Saheed Òṣùpá pé Portable láti kì í nílọ̀ ṣùgbọ́n dípò kí Portable dá a lóhùn ó jáde láti ṣe fọ́nrán kan níbi tó ti sọ pé tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí òun kí wọ́n mú Saheed Òṣùpá. Ọ̀gbẹ́ni Àyìndé Abíọ́dún tí àwọn èèyàn mọ̀ sí Abbey onílé ńlá tàbí Abbey Don Worldwide ṣàlàyé pé eléyìí ló jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ bí Saheed Òṣùpá ṣe máa lọ sí àgọ́ ọlọ́pàá láti tètè lọ sọ fún àwọn agbófinró pé Portable ń bú òun ó sì ń ba òun lórúkọ jẹ́ àti pé òun kò lọ́wọ́ sí ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí Portable nínú ìgboro. Ọ̀gbẹ́ni Abbey onílé ńlá fi kún un pé òun jáde láti ṣe àwọn àlàyé yìí fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn tó ń dá Saheed Òṣùpá lẹ́bi lórí ọ̀rọ̀ yìí. Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀hún. Ẹ gbọ́ àlàyé láti ẹnu ọ̀gbẹ́ni Abbey onílé ńlá. Mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ fídíò yìí. Orúkọ mi ò yí padà. Alhaji Kamorudeen Ayinde Abiodun tí gbogbo yín mọ̀ sí onílé ńlá Abbey tipẹ́tipẹ́ Abbey Don Worldwide. Nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin King Dr. Saheed Òṣùpá àti Habib Òkìkíọlá ọmọ Ọlálọ́mí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a máa rí àrídájú kí a tó máa sọ̀rọ̀. Mo rí oríṣiríṣi fídíò tó ń lọ ń gbòòrò lórí pé King Dr. Saheed Òṣùpá fi ọlọ́pàá mú Portable wọ́n dẹ̀ gbé lọ sí ilé ẹjọ́ débi pé lọ́yà Portable tún jáde wípé gẹ́rẹ́ tí Portable rí Òṣùpá ó bu Òṣùpá lẹ́sẹ̀ so ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké ó wá ní kí Òṣùpá wọ́n dẹ̀ ń bẹ̀ Òṣùpá débi pé Òṣùpá ní pé no kọ́rọ̀ yẹn lọ sí kóòtù. Ẹ jẹ́ kí n tó yẹ yín lẹ́nu pé gbogbo nǹkan tẹ́ ẹ gbọ́ yẹn story lásán ni ọdún mi lè lọ́yà parọ́ torí before you be a professional lawyer you have to be a clever liar you have to be a professional liar torí inú rọ́ ni lọ́yà ti ń jẹ. I'm sorry to say barrister tẹ́ bá gbọ́ fídíò yìí but mo lè sọ fún yín wípé ẹ parọ́ ni. bóyá tẹ́ bá ń gbọ́ mi mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa. Bí èmi ṣe gbọ́ pé wọ́n arrest ọmọ Ọlálọ́mí bí wọ́n ṣe gbọ́ pé wọ́n arrest ọmọ Ọlálọ́mí mo lè jẹ́ ó yé yín pé bẹ́ẹ̀ ni King Dr. Saheed Òṣùpá ṣe gbọ́ pé wọ́n mú ọmọ Ọlálọ́mí. ẹ jẹ́ kí n ṣáwò bó ṣe jáde Òṣùpá ò mọ kankan nípa arrest Portable. Má pè mí lónírọ́ o gbọ́ fídíò ìtàn kó tó jọ́ọ̀jì mi. Òṣùpá kọ́ ló ń bọ́ ọmọ Ọlálọ́mí jà. Saheed ò tiẹ̀ tí ì ráàyè ti Portable rárá. Gbogbo ẹni mo fi sọ mo dẹ̀ lè stand níbi tí n bá ti ń sọ. King Dr. Saheed Òṣùpá ò tí ì ráàyè ti Portable rárá. Portable sì ń jẹ búrẹ́dì ẹ̀ lọ́wọ́. Wọ́n ì jẹ yẹn Òṣùpá ò tiẹ̀ ráàyè tiẹ̀. Bóyá ìṣẹ̀lẹ̀ rèé ṣé mọ̀ pé láì gbà tí Portable tó jáde tó bú Òṣùpá tó ló gbé àwọn síkùn mo ṣe fídíò ńgbà náà mo sọ bó ṣe jẹ́ fún yín. Ó ń lọ bẹ́ẹ̀ Òṣùpá wá lọ sí show kan ọdún àwọn ọmọ Òṣùpá jáde nígbà náà rẹpẹtẹ wọ́n ṣe oríṣiríṣi orin. Àwọn tó jẹ́ mọ́níjà Òṣùpá ọ̀dà wọn ó pe gbogbo àwọn ọmọ ẹ̀yẹ pé gbogbo orin yẹn ẹ lọ gbé wálẹ̀. Ọmọ mi ní Portable èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ń sọ fún yín pé mo pe King Dr. Saheed Òṣùpá àjọ sọ̀rọ̀ ẹ rántí pé mo náà àtijọ́ wà láti 1993 mo mọ̀ sí dánpí dáadáa.
Òṣùpá jóyè ni pé wo àbí ẹ fọmọ yẹn lẹ̀ ọmọ mi ni ó dẹ̀ ṣàlàyé mo dẹ̀ sọ́ngbà náà wípé Portable mọ̀ bí tí problem ẹ̀ wá o lórí orin yẹn kì í sọ̀rọ̀ Saheed Òṣùpá o àwọn Sony company ló bá Portable drag kì í ṣòṣùpá ìyẹn ti lọ Òṣùpá lọ sí play ṣe pé torí ẹ̀ Portable jáde bá mi ẹ má bínú kinní kan wọ́n ní wọ́n fẹ́ yọ owó tí wọ́n rẹ̀ tí yọ orin yẹn bẹ̀ wọ́n ní nítorí wọ́n ní kó gbàṣẹ kò torí ẹ̀ kó pe kí n dọ̀ Saheed Òṣùpá Òṣùpá wa lọ ṣe play Òṣùpá wa dáṣà wọ́n sọ pé inú òun yìí àwọn ló wà bẹ́ẹ̀ káwọn kọ ìkà lọ lápá kan ire lápá kan àánú lápá kan èyí tó bá béèrè ló máa fún ẹ Portable mọ́ sáré jáde ó sọ kínní kan ó ní kò sí ká nínú yín o ẹ má lọ èmi òun gángan nìkà ẹ má lọ wá ẹni òun ó tún bóṣùpá kí ló wá ló fa arrest bọ́n ṣe mú Portable àwọn forums Olúfimọ campus tó jẹ́ ògbóná gbìgbìgbì nínú Olúfimọ ṣe mọ̀ pé Olúfimọ àti ọ̀gá ńlá ẹgbẹ́ gbogbo àgbáyé ni kò síbi tẹ́ máa dé láyé àfi tó bá sí Yorùbá ń bẹ̀ lẹ́ẹ̀tì níbo Olúfimọ àwọn forums àwọn Olúfimọ àgbààgbà lẹ́kọ̀ọ́ lábẹ́kúta lamẹ́ríkà ní London ní Germany ní Belgium àwọn ló wá pe àwọn ọ̀run mítì wọn pé wá tọ́pẹ̀ bá rí ṣe ń gbogbo èèyàn kò gbọdọ̀ gbé lọ́dọ̀ yẹn títí wa ẹ̀ràn tí o má ta àgbàmọ́lẹ̀ là ń jẹ́ tó bá ti ń ti àgbàmọ́lẹ̀ má gbé lọ́dọ̀ tiwa o tó bá dọ̀dọ̀ tiwa o máa fi mọ́ ni torí Olúfimọ ní tiwa àwọn yẹn ló wá gbé ọ ní pọ̀rọ̀pọ̀ ní wá lọ petition lórí orúkọ Òṣùpá fún Portable wọ́n invite Portable pé kó wá láti pé káwọn sọ fún pé wọ́n bu ọba máa ń kì í ṣẹgbẹ́ ẹ̀ o instead tí lóyà tó máa pe Portable tó sáré gbé fídíò ni wípé mo bú yín ní àbúrò wa ni mi ò ṣáàtì fún yín lẹ́sẹ̀ ó wá sọ pọ́ìntì kan bẹ̀ tó wá bí arrest wá kí ni pọ́ìntì òun ò ní wípé tí ìkẹ́kẹ́ bá ṣe mí Saheed Òṣùpá ni o gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń bó Òṣùpá lẹ́nìí ẹ gbọ́ fídíò yẹn ọ̀pọ̀lọpọ̀ yìí download fídíò yẹn lọ́wọ́ gbogbo ilẹ̀ dẹ̀ mọ̀ wípé fẹnu jáwáyà ó máa ń fẹnu jà kiri ni tí ìkẹ́kẹ́ bá ṣe lọ́la ẹ wà lọ gbé fídíò jáde ẹ ní sẹ́ àwọn Òṣùpá ló pa ẹ máa fi kọ́ àwọn fáǹsì Òṣùpá lọ́rùn ìyẹn làwọn yẹn wá gbọ́ ní wá lókè wọ́n ti invite ẹ̀ lákọ̀ọ́kọ́ kò wá wọ́n invite ẹ̀ lẹ́ẹ̀kejì kò wá náà fi issue warrant of arrest fún ẹ dẹ̀ mọ̀ pé Òkèkúrá prison yẹn fáwọn ọmọ aláìgbọràn ni tó bá gbé lọ sí Ìkòyí prison yard VIP wà nbẹ o lè gba VIP cell kó máa gbádùn kó máa wo DSTV kó máa wo bọ́ọ̀lù tó bá gbé lọ kirikiri VIP cell wà nbẹ o lè máa gbádùn kó máa wo bọ́ọ̀lù kódà tó bá tún fẹ́ wọ́n mọ wọn á tún ṣọmọ fún ẹ kódà nù alágbẹ̀rún ṣùgbọ́n tó bá gbé Òkèkúrá kò sí fi dápẹ́ VIP nbẹ everyone is equal Saudi níbẹ̀ yẹn everybody níbẹ̀ náà fi wá gbé ok lọ́yà wá jáde síta ó ní pé bí Portable ṣe fojú rí Òṣùpá ló bù lẹ́sẹ̀ so tó bẹ̀ sí sunkún tó ń bẹ̀ irọ́ lásán ni Òṣùpá ò tiẹ̀ fojú rí Portable ọjọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ Sidon P àti Portable fojú rí àwọn débi pé Portable ó pè tí ó sọ̀rọ̀ ìfojúdi náà ni tó yẹ pé Portable ó ní ìbẹ̀rù ni ó yẹ kó gbé fóònù kó pe ọba orin ni ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ kàrẹ́ bẹ́ẹ̀ ó ń ṣọ́ Òṣùpá kiri stage ni ibi tó ti bàbá ti tàn kan tó jọ mọ́ asáré gbé kamẹ́ fóònù àmọ́ bóṣùpá ok tẹ́gbọ́n lóṣùpá dé kóòtù ó bẹ̀ẹ́ ṣé Òṣùpá ló wá kéré tó yẹn láyé débi pé Òṣùpá bọ́ọ̀lẹ̀ lódìdí kóòtù yẹn ààrẹ ni tó ṣe fídíò bàbá tiẹ̀ rí ibi tí Portable tó ti bù lẹ́sẹ̀ tó ti ń sunkún tá ti bẹ̀ pẹ̀lú lọ́ọ̀yà ẹ sọ fún mi ṣé kò sẹ́ni tó rí Òṣùpá nígbà tó Òṣùpá tó dé kóòtù nílọrin tí wọ́n lè ṣe fídíò Òṣùpá àbí tí wọ́n lè ya fọ́tò pé Òṣùpá ti dé kóòtù o Òṣùpá rè mo lè jóyè ogoyin wípé Òṣùpá ò tiẹ̀ máa kàn pa ọ̀rọ̀ kóòtù dé ṣùgbọ́n báyìí pẹ̀lú ọ̀tá pa yẹn Òṣùpá ń sìn ti dìde ó ti pe gbogbo àwọn forums yẹn pé
kí wọ́n lọ withdraw kéèsì yẹn kó ní kóòtù ọmọ àwọn ní Portable ó sì stand lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́yìí tí orí yóò pé tẹ̀ ń bóṣùpá àwọn yẹn ti gbà láti withdraw mọ́ta torí bẹ́ẹ̀lì yẹn Portable ò lè rí láyé ọ̀gá olórin tí wọ́n pè ní Kwara ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ó ti pè pé bàbá ẹ̀rọ lọ dúró fún ta ni ọmọ tó bù yẹn kiri yẹn kí ló jọ kó ní gbẹ̀yìn náà lọ́la tó bá bóṣùpá tán tó bá sọ̀sídì àwa lọ bú Paso tó bá sọ̀sídì ó bú Màláíkà láìpẹ́ yìí náà mo ní Màláíkà táyé kọ́rẹ́nsì tó pè táyé kọ́rẹ́nsì làwọn ǹjọ́ kọ́rẹ́nsì tó ń lóṣòdìdé Portable àtìyàwó kọ́rẹ́nsì close to 1 million ní Portable ní kọ́rẹ́nsì náà fún wọn náà so ṣiṣẹ́ fún kọ́rẹ́nsì ni torí pé kọ́rẹ́nsì wà fún ní 1 million ó gbowó kò sọ pé òun ò fẹ́ létà ló ń bú kọ́rẹ́nsì now òfin rẹ̀ ni pé Òṣùpá ti ní kó withdraw mọ́ta kó ń court àwọn tó wá gbé lọ tó ń bá fa wàhálà àwọn fọ́ọ̀rọ̀mù olúfimá nǹkan mẹ́ta ní ẹ̀ka rẹ̀ Portable yóò ṣèwé pé gbogbo nǹkan tó ń sọ ọba orin yẹn o pé tí nǹkan kan bá ṣe òun Saheed Òṣùpá nìkan mú yóò withdraw yóò withdraw ẹ̀ ẹni ẹ̀kejì lọ́ọ̀yà gbọ́dọ̀ prove níbi tó Òṣùpá ti wà tí wọ́n ti ń bẹ̀ ẹ́ tó Òṣùpá wá di Ọlọ́run tó ní irọ́ ni o àfi kó lọ sí prison kó lọ kóòtù kí lọ́ọ̀yà prove ẹ̀ jáde àtẹ̀rí fídíò yẹn bí tán ti ń bẹ̀ ẹ́ ó di méjì ìkẹta anything tó bá di jọmọ́ tó Òṣùpá bullying lórí social media Portable gbọ́dọ̀ fọwọ́ sí pé òun ò ní débẹ̀ mọ́ tó bá ti gbé bẹ́ẹ̀ ta yẹn yẹn kéèsì ti tán wo ìjẹ́ nìyẹn kó mọ̀ kankan gbogbo ẹni mo fi sọ fún yín gbogbo nǹkan tó sọ yẹ wọ́n parọ́ ni tí wọ́n bá sọnù ẹ wá wárí tòró la máa sọ ebi ẹnìkan mo pe Òṣùpá ó jọ yín ni pé ẹ fọ ọmọ yẹn lẹ ọmọ àwọn ni ọmọ èké ló ń ṣe é kò tiẹ̀ ráàyè tiẹ̀ rárá gbogbo nǹkan tẹ́ gbọ́ yẹn ọ̀rọ̀ kiri lásán ni tábà Òṣùpá wà kóòtù kan fún wa ní fídíò ẹ̀ kárí ibi tó ti ń bẹ̀ Portable àti Òṣùpá ti jọ sọ̀rọ̀ tí wọ́n máa fojú kara wọn ẹ̀yin tèmi ẹ bá mi share fídíò yìí ẹ follow part 2 fídíò yìí máa jáde bó bá ṣe jẹ́ máa jẹ́ kẹ́ gbọ́ orúkọ àgbèjì padà Onílé Ńlá bè ire o. ọlọ́run mi ò lè máa wó owó kí tún máa wá wàhálà owó mò ń wá báyìí ó sọnù dànù àtẹ̀gùn la máa fi ń mókè ọlọ́run jẹ́ máa mókè lóbi today musician tí musician ti ń ta síra wọn ti wọnú ara wọn ìyẹn ò ní kọ́pà kan fún kan gbogbo àjọ ní fáǹsì ni ẹ lè pa olórin kan fún kan hip hop dẹ̀ lèmi ń kọ o ẹ lè pa mí o kọ́kọ́ gbọ́dọ̀ ṣe mí o ẹ yá mi lè kọ́ nata gọ́nà government torí mi fún yín blow látàyè ayédáyé láyé tí gbé olórin máa fi ra wọn mókè àtẹ̀gùn la máa fi mókè tó bá ti ta sí ẹ tó bá ti dá mi lóhùn ó ti mú ẹ nìyẹn iṣẹ́ ti mú ẹ ògùn ti mú ẹ àtẹ̀gùn la máa fi mókè yóò wá ní kẹlẹ kóòtù pé kẹgbà police station lọ àtẹ̀gùn la máa fi mókè that is not bullying that is music is business mi ti bu yín mo sì ta sí yín ni mi ti fún yín blow kọ́kọ́ bọ́dọ̀ ṣẹ́ mi àgbà ni ẹ wá àtẹ̀gùn la máa fi mókè mo ti fi yín mókè ó ti lọ mo ti wà lókè àjọ wà lókè ọ̀gbẹ́ni òkè àjọ wà ọ̀gbẹ́ni mi lè jábọ́ ẹ má tẹ́tí mi ọ̀gbẹ́ni àjọ máa wọ́n mara wa ni òkè lájọ wà àjọ máa gbá sóò ni àjọ máa mọ́wọ́ ni mo lóbi mi mo náà tó bí mi àjọ máa mọ́wọ́ ni èmi kan náà fáàsì mi àbẹ́ ẹ̀bẹ́ ẹ sáà ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ jọ ṣé ká wọlé fún yín ni ṣé ká wọlé fún yín ni a ṣe àwọn tó nílé ayé wọ́n dárí jí wà.